Nigerians, ìran mi ìran Yorùbá, ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ńlá látara China. Orílẹ̀-èdè China ọ̀tá bá wọn jà, wọ́n dẹ̀ ju Hiroshima Nagasaki bọ́ǹbù sí state méjì nínú wọn tí gbogbo ẹ̀ parẹ́. Wọ́n wá pe àwọn jọ pé wàhálà ti dé báyìí, ìṣòro ti dé báyìí. Bó o lọ́nà àbáyọ, ẹ jẹ́ káwọn ọmọ fẹ́ra wọn, kí ẹ̀gbọ́n máa fẹ́ àbúrò, kábúrò máa fẹ́ ẹ̀gbọ́n, káwọn lè tètè pọ̀ padà. Àmọ́ káwọn ọmọ pọ̀ nípò ìyà àtòṣì o, káwọn ọmọ kọ́ra wọn, ẹni tó bá mọ A kó kọ́ ẹnì kejì, ẹni tó bá mọ B kó kọ́ ẹnì kejì, ẹni tó bá mọ 1 kó kọ́ ẹnì kejì. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gádà ìdí àjọ. China wá bẹ̀rẹ̀ sí ní dàgbàsókè, ẹja òbí tán dé lágbàáyé lẹ́nu. Àwọn ní ipò kejì ní gbogbo ẹni tó lágbára jù lágbàáyé. Ọ̀tá tó wá bá wọn jà tó ju bọ́ǹbù sí wọn ìgbà tí ṣòro dé bọ́ta wọn, tí apá kan iná wọn bàjẹ́ lórílẹ̀‐èdè wọn, ọ̀tá wọn náà padà lọ pé tó jẹ́ China tó bá wọn tún ṣe. Ọmọ Yorùbá jọ̀wọ́ látò tají, ẹ̀bùn tọ́lọ́run bùn wá pọ̀, àmọ́ tá ń dídà wá láàmú. Ẹja kọ́kọ́ kù mí lẹ́sìn mẹ̀sìn náà lẹ́sìn. Nàìjíríà lẹ́sìn. Àfáà ni mí, mùsùlùmí ni mí tí mo confirm. Àmọ́ tí Islam gbé wa kọ́lá ń practicalize yìí lẹ́sìn. Kírísítẹ́nì ni ọ́ ò lẹ́sìn. Àbáláyé ni mí, oníṣẹ̀ṣe ni ọ́, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn. Ìranù là ń ṣe. Torí pé ń tẹ̀sìn fẹ́ ṣe lára ọmọ ẹ̀dá ènìyàn kò ṣe lára wa. Ẹ̀sìn fẹ́ fọ̀ wá mọ́kùn bí ìwà ìdọ̀tí kó súnmọ́ Ọlọ́run ká lè máa rí inspiration àwọn ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà. Ok, ká gbé látara Islam. Àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ wa mọ́tò láyé, ṣèbá Nábì Nuhu ni tó kọ́kọ́ wa ọkọ̀ ojú omi. Ṣé mùsùlùmí ló wá aṣọ kọ́ńsìn ló ṣe pléènì? Ṣé mùsùlùmí ló ṣe mọ́tò? Ṣé mùsùlùmí ló ṣe ọkọ̀ ojú omi sìn? Bẹ́ẹ̀ kákó ń bì yín o. Ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè mi la fẹ́ bá sọ̀rọ̀, Yorùbá lápapọ̀. Ẹ jẹ́ kó ń bi ìranu ẹlẹ́sìn mẹ̀sìn. Òkè kíní kan lẹ́ ń dà wá láàmú o, gbogbo àwọn olówó wa Nàìjíríà, pàápàá jùlọ olówó Yorùbá. Gbogbo wa lè lówó lẹ́ẹ̀kan náà, gbogbo wo lè dábàá kan náà. Kí wọ́n fún gbogbo ọmọ Nàìjíríà ní 1 billion lẹ́ni, ẹni tí ó tòṣì. Ká bímọ 10 ìdílé ọba, gbogbo wọn kọ́ ni wọ́n ò jọba. Ẹ jẹ́ á lọ mọ̀ bẹ́ẹ̀ pé àmọ́ jura wa lọ ni, ẹ jẹ́ á gádà àìdíà ká gbé orílẹ̀-èdè wa dìde. Tí ọmọ Yorùbá bá ṣáájú lẹ́ni tá dìde pẹ̀lú àìdíà, gbogbo ẹ̀yà yòókù ó tẹ̀lé wa, Nàìjíríà ó sì rúlọ ayé. Ìranù bọ̀ tá à ń ṣe yìí pọ̀, ẹ̀bùn tọ́lọ́run bùn wá pọ̀ gan, gbogbo ẹ̀ ń wéṣì. A ní ẹ̀bùn sàrúwàtò ẹ̀ǹzàníyà, ìjọ́mọ ènìyàn lákàyè wa mú. A ní sàrúwàtò bàdàníyà, a ní resources ọ̀rọ̀ ọ̀lẹ̀ tó pọ̀ tọ́lọ́run bùn wá in waste. A ní wẹ́dà tó dá, gbogbo ẹ̀ ń waste. Tàbá ní waste ẹlòmíì ò mọ̀ òkè bó ní ṣe ń waste. Ok, ẹ jẹ́ mú example wa. Ata tá ń jẹ ńlẹ̀ Yorùbá ń bí, àwa kọ́ la ń produce ẹ̀. Ọlọ́run dẹ̀ kẹ́ wa débi pé tá a bá lọ tata dami atanu lásán báyìí yóò sì wù fúnra rẹ̀. Ata tá a wá ń jẹ àwọn Haúsá ló wá ń supply wa. Àwọn Haúsá ó ṣẹ̀ṣẹ̀ gbin oko, wọ́n ṣe irrigation, wọ́n gbẹ́bọ̀ o, wọ́n máa wẹ̀ tiẹ̀ láàárọ̀ lọ́sàn-án ní ó tó wù. Àwọn náà wá fi trailer supply wa nílẹ̀ Yorùbá láta tá ń jẹ ńlẹ̀ Yorùbá tó ṣe yẹ pé ń waste mọ́ wa lára. Ìgbà COVID-19 wọ́n kéde billions of naira táwọn lose látara àwọn orí atakó wọlé. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó wà lábúròdù wa gádà owó jọ pé ẹja ran ilẹ̀ Yorùbá lọ́wọ́. Ó mà padà waste náà ní ó forí jápọ́n náà ní àmọ́ àwọn tó kó jẹ́. Ọmọ Yorùbá jọ̀wọ́ látò gádà gbogbo àìdí ara wa ìjọ tá sọ dìmọ̀ tí gbogbo ayé tẹ̀wọ́ gbà mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ á wo robot tá mọ̀ sí ṣìgìdì gbogbo àgbáyé lẹ́nìí. Nínú àwọn tí kọ́kọ́ ń lo ṣìgìdì lágbàáyé ni ìran mi Yorùbá wà, ìran Yorùbá. Àmọ́ látara pé aṣọ di ẹ̀sìn ìranù. Ìgbà táwọn òyìnbó wá kó wa lẹ́rú, wọ́n rí pé àwọn bàbá wa gbé ṣìgìdì kalẹ̀, wọ́n gbé ère kalẹ̀ tí wọ́n ránṣẹ́ lọ fárí èèyàn wá, wọ́n ránṣẹ́ pé lọ kó aṣọ wá, wọ́n ránṣẹ́ pé lọ ṣe kíní kan báyìí tí ó sì gbọdọ̀ mọ̀ ṣe. Ìgbà yẹn làwọn òyìnbó kó ṣìgìdì, wọ́n kó òòṣà wa, wọ́n wá lọ derive ìmọ̀ yẹn, wọ́n kọ́ látara wa, àwọn wá sọ di robot lágbàáyé. Ẹ wo ibi tí robot wá dé lágbàáyé lẹ́nìí. Robot ti débi pé tí China bá robot àwọn China tó bá jókòó tí yẹn bá ń ṣe ẹ̀ nímọ̀ ẹgbẹ́ kì í ṣe yẹn. Kò dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n rán. Àwa tá a wá kọ́kọ́ ní tá a kọ́kọ́ ń lò àti àwa ń waste àkú lórí pé a ṣe ń pẹ́ díẹ̀ lé lérí. Bẹ́ẹ̀ náà ni ayẹta, bẹ́ẹ̀ náà ni àfẹ́rí, ẹja wo àfẹ́rí. Àwa la kọ́kọ́ ń lò lẹ́ gbogbo àgbáyé. China ti bá débi pé wọ́n ti ṣe láìlọ́nù tó pé tó bá dàbò ra báyìí kò sí tí ó rí ọmọ ẹ̀yàn ò ní rí ọmọ. Àwa la ní o. Ẹ wo bulletproof náà, àwa la ní o.
òyìnbó gbà mọ́ wa lọ́wọ́ sí wọ́n sọ di aṣọ tààtù lọ ń kówó rà. ìjọ wo la tó fẹ́ kú omi ìranu ẹlẹ́sìn ẹlẹ́yàmẹ̀yà tó ṣèlú náà bá tún dé àtúnkó sínú wàhálà ìjà òṣèlú. ìjọ wo la tó fẹ́ utilize gbogbo ẹ̀bùn àti gbogbo ìmọ̀ tọ́lọ́run fún wa yìí tá a fẹ́ sọ́ di tí gbogbo àgbáyé ó mọ̀ pé a ní nǹkan Ọlọ́run kẹ́ wa táwa náà wà rúlu ayé. ìwọ pè mí, gbogbo ẹni tó bá pè mí ń sọ ibi tó ti ń bá gbèsè ayé rẹ bọ̀, ń sọ ibi tó bá dé, kí ló wá kàn tá a ṣe, kí láà ṣe Nàìjíríà tí gbogbo wọn fi dìde. ká gádà ìdí àjọ, ẹ̀yin olówó wa gbówó kalẹ̀, ká gádà ìdí àjọ. mo mọ̀ ń tá a lè ṣe tí Islam gbé, tí Al-Qur'ani ti gbé inspiration rẹ̀ wá, tóyìnbó ogun ò tí ì dáwọ́lé lẹ́nìí. ok, ilẹ̀ Lárúbáwá, Saudi Arabia, wọ́n ti ṣe plane kan sì tó jẹ́ sí pé tán bá ti gbé lọ sójú sánmọ̀, tán bá ti tanná sí, wọ́n sọ kalẹ̀, òjò sì bẹ̀rẹ̀ sí ní rọ̀, àfàjò táwọn bàbá wa ti ń lò ti pẹ́ Nàìjíríà. àfàjò tó yẹ sí pé iṣẹ́ àbúrò àwọn abiṣẹ́ tó bá fẹ́ ṣòde táwọn fẹ́ jẹ́ kówó òde ṣe táwọn rán òjò sí pé lọ dábẹ̀rú. àwọn ti sọ di ìmọ̀ lágbàáyé, wọ́n ti sọ di ìmọ̀, wọ́n ti sọ di technology. ìjọ wo làwọn náà tó fẹ́ tají pẹ̀lú ọmọ Yorùbá? ẹ̀bùn tó lọ́n bùn wa yìí pọ̀, ẹja má waste ẹ̀mọ́, ẹja tají, ẹja gádà ara wa jọ pẹ̀lú ẹ̀díà ẹ̀kọ́ ń bi ìranu ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà aláṣàmẹ̀ṣà. ẹja tají, pèmí kí n sọ́n tó kànú gbèsè ayé subhana rabbika rabbil